Ó ga o, àfàìmọ̀ kí Yomi Fabiyi má dèrò ẹ̀wọ̀n lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà. Ó dà pẹ̀lú ohun tí ìjọba ìpínlẹ̀ Èkó ń sọ yìí, ó ṣeé ṣe kó tún ṣàkóbá fún bàbá Ìjẹ̀ṣà. Èyí lohun tó ṣẹlẹ̀. Iyabo Ojo sọ̀rọ̀ lórí ìròyìn kan tó ń káàkiri orí ayélujára nípa rẹ̀ pé àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ ti wá gbé láti ìlú Àbújá, ó sì ṣeé ṣe kó sun àhámọ́ wọn. Èyí lohun tó sọ. Ẹ farabalẹ̀, kẹ́ wá nǹkan fìdílé, kẹ́ gbọ́ àkójọpọ̀ ìròyìn yìí lẹ́kùnrẹ́rẹ́. Ó ga o, àfàìmọ̀ kí Yomi Fabiyi má dèrò ẹ̀wọ̀n lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà. Ó dà pẹ̀lú ohun tí ìjọba ìpínlẹ̀ Èkó ń sọ yìí, ó ṣeé ṣe kó tún ṣàkóbá fún bàbá Ìjẹ̀ṣà. Èyí lohun tó ṣẹlẹ̀. Àfi kí gbogbo àwọn olólùfẹ́ adẹ́rìn-pòṣónú ilẹ̀ wa ní James Ọlárẹ̀wájú Omiyimika tí gbogbo èèyàn mọ̀ sí bàbá Ìjẹ̀ṣà. Tètè kí àdúrà mọ́lẹ̀ ní kíkankíkan báyìí o. Nítorí ogun àkóbá ńlá míì ti fẹ́ dìde sí látàrí àwọn ohun tí òṣèré ilẹ̀ wa tó jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn tó ń ṣe àtìlẹ́yìn fún ni Yomi Fabiyi ń sọ tó sì lè ṣe àkóbá fún lọ́dọ̀ ìjọba ìpínlẹ̀ Èkó. Bí ọ̀rọ̀ wọn má dàbí àyà tó fẹ́ tún ojú ọmọ rẹ̀ ṣe tó wá padà tọwọ́ bọ̀ lójú. Nítorí bá a ṣe ń sọ yìí, ìjọba ìpínlẹ̀ Èkó pàápàá jùlọ iléeṣẹ́ ètò ìdájọ́ ti kòrò ojú sí àwọn ọ̀rọ̀ tí òṣèré ilẹ̀ wa tó tún máa ń jàfẹ́tọ̀ ọmọnìyàn ní Yomi Fabiyi ń sọ lórí ọ̀rọ̀ ìdájọ́ bàbá Ìjẹ̀ṣà àti àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án, tí wọ́n sì ń kìlọ̀ fún gidigidi pé kó ṣọ́ra fún àwọn ọ̀rọ̀ tó ń sọ káàkiri lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà yìí. Wọ́n ní bí bẹ́ẹ̀ kọ́ àwọn máa bá wọ ṣòkòtò kan náà. Ṣé ẹ mọ̀ pé lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 15 oṣù tá a wà yìí ni wọ́n dá adẹ́rìn-pòṣónú náà sílẹ̀ lọ́gbà àtúnṣe tó ti wà láti nǹkan bí ọdún 3 ó lé díẹ̀ sẹ́yìn. Ó sì jẹ́ pé òṣèré ẹgbẹ́ rẹ̀ tó tún jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn tó ń ṣe àtìlẹ́yìn fún látìgbà tí wọ́n ti fẹ̀sùn pé ó bá ọmọ kékeré lájọṣepọ̀ kan. Ìyẹn Yomi Fabiyi jẹ́ ọ̀kan lára àwọn tó kọ́kọ́ kéde ìtúsílẹ̀ bàbá Ìjẹ̀ṣà. Nínú àtẹ̀jáde kan tí Yomi gbé jáde lórí ìkànnì ayélujára rẹ̀ ló ti ṣàlàyé báyìí pé inú mi dùn pé ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn ti dá ọ láre pé o kò fi ipá bá ọmọ kékeré kankan lò àti pé ọ̀rọ̀ àròsọ lásán ni ọ̀rọ̀ pé o bá ọmọ kékeré lájọṣepọ̀. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ náà kò lẹ́sẹ̀ nílẹ̀ rárá. Ilé ayé burúkú tó bani lẹ́rù jọjọ là ń gbé báyìí, níbi tí ojú ìwòye àti èrò àwọn èèyàn pẹ̀lú ìwà burúkú wọn ti ń jọba lórí òtítọ́ àti ohun tó bá òfin mu. Báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni Yomi Fabiyi kọ ọ̀rọ̀ rẹ̀ yìí. Ó sì tún jáde sórí ìkànnì ayélujára rẹ̀ tó sì ṣe fídíò níbi tó ti sọ̀rọ̀ lóríṣiríṣi nípa ìdájọ́ bàbá Ìjẹ̀ṣà yìí. Ó ní ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn ti dá a láre pé kò ṣe àwọn ẹ̀ṣẹ̀ tí ilé ẹjọ́ gíga tó wà nílùú Ìkẹjà fi rán lẹ́wọ̀n, ti pé nítorí ìdájọ́ kò tẹ́mi lọ́rùn yìí ni wọ́n fi dá bàbá Ìjẹ̀ṣà sílẹ̀. Ọ̀rọ̀ tí Yomi sọ yìí ló wá dá àríyànjiyàn ńlá sílẹ̀ lórí ayélujára nípa ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà. Ó sì jẹ́ pé báwọn kan ṣe ń sọ pé níṣe ni òṣèré yìí ti lo ẹ̀wọ̀n rẹ̀ pé làwọn míì gba ohun tí Yomi Fabiyi sọ gbọ́. Wọ́n ní ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn ló dá bàbá Ìjẹ̀ṣà sílẹ̀ lẹ́yìn tí wọ́n fi ìdí rẹ̀ múlẹ̀ pé kò jẹ̀bi àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn yìí. Gbọ́n ní báyìí o, ìjọba ìpínlẹ̀ Èkó ti jáde nípasẹ̀ kọmíṣánná àti adájọ́ àgbà fún ètò ìdájọ́ ìpínlẹ̀ náà, onídàájọ́ Lawal Pedro. Ó sì ti ṣe àlàyé pé irọ́ pátápátá gbáà ni pé ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn ló tú bàbá Ìjẹ̀ṣà sílẹ̀ o. Ó ní nígbà tí òṣèré náà parí ọdún ẹ̀wọ̀n rẹ̀ ni wọ́n tú sílẹ̀ pé kó máa lọ sílé. Nínú ọ̀rọ̀ rẹ̀, onídàájọ́ Pedro ní àlàyé tí mo fẹ́ ṣe yìí ṣe pàtàkì nítorí ọ̀rọ̀ kan tí Yomi Fabiyi sọ pé ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn ti ní bàbá Ìjẹ̀ṣà kò jẹ̀bi àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án, pé kò fi ipá bá ọmọ kékeré lò pọ̀ àti pé àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án jẹ́ àgbélẹ̀rọ. Mo fẹ́ kí àwọn ará ìlú kọ etí ikún sí eléyìí, wọ́n sì máa gba ọ̀rọ̀ tí Yomi sọ gbọ́ rárá nítorí irọ́ pátápátá ni. Níṣe ni wọ́n dá bàbá Ìjẹ̀ṣà sílẹ̀ lẹ́yìn tó ti parí iye ọdún tó yẹ kó lò lẹ́wọ̀n. Ilé ẹjọ́ gíga tó wà ní ìlú Èkó dá òṣèré náà lẹ́bi, wọ́n sì ló jẹ̀bi fífi ìbálòpọ̀ lọ ọmọ kékeré àti ṣíṣe ọmọdé báṣubàṣu lọ́nà tí kò bójúmu. Èyí tí wọ́n fi kàn án lọ́dún 2021 tí wọ́n sì ní kó lọ ṣẹ̀wọ̀n ọdún 5 àti ọdún 3 fún ẹ̀sùn kọ̀ọ̀kan. Ilé ẹjọ́ sì ní kó ṣe méjèèjì papọ̀. Ó tilẹ̀ jẹ́ pé lóòótọ́ ni bàbá Ìjẹ̀ṣà pe ẹjọ́ kò tẹ́mi lọ́rùn lórí àwọn ìdájọ́ yìí, ṣùgbọ́n nígbà tí ìgbẹ́jọ́ wáyé tí wọ́n sì dá ẹjọ́ kò tẹ́mi lọ́rùn yìí ọjọ́ 28 oṣù kẹfà ọdún 2024, ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn fagilé àwọn ẹ̀sùn kan tí wọ́n fi kàn án láàrin ọdún 2013 sí ọdún 2014. Gbọ̀n wọ́n ní ó ní ẹjọ́ láti jẹ́ lórí èyí tí wọ́n fi kàn tẹ́lẹ̀, tí wọ́n sì ti torí rẹ̀ dájọ́ ẹ̀wọ̀n fún un lọ́dún 2022. Adájọ́ àgbà yìí tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé lẹ́yìn ìdájọ́ ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn yìí, bàbá Ìjẹ̀ṣà tún gba ilé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa lọ, tó sì ń bẹ̀bẹ̀ pé kí wọ́n fagilé àwọn ẹ̀sùn fífi ìbálòpọ̀ lọ ọmọdé àti ṣíṣe ọmọdé báṣubàṣu lọ́nà tí kò bójúmu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n torí rẹ̀ rán lẹ́wọ̀n. Wọ́n nígbà tó di ọjọ́ 29 oṣù karùn-ún ọdún tá a wà yìí, ilé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa dá ẹjọ́ náà nù bí omi ìsanwó torí pé wọ́n ní ẹjọ́ náà kò lẹ́sẹ̀ ńlẹ̀ àti pé ohun tí ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn sọ làwọn náà dúró lé lórí. Eléyìí tó túmọ̀ sí pé àti ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn àti ilé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa ni wọ́n da ẹ̀bẹ̀ bàbá Ìjẹ̀ṣà nù bí omi ìsanwó lẹ́yìn àwọn ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ tẹ́lẹ̀ láàrin ọdún
2013 sí ọdún 2014 tí wọ́n fagilé. Bákan náà ni àwọn agbẹjọ́rò bàbá Ìjẹ̀ṣà tún gbìyànjú láti pe ẹjọ́ kòtẹ́milọ́rùn tuntun, ṣùgbọ́n tí ilé ẹjọ́ fagilé ìbéèrè wọn yìí lọ́jọ́ 9 oṣù kẹwàá ọdún tá a wà yìí. Eléyìí tó tún túbọ̀ fi ìdí ìdájọ́ àkọ́kọ́ tí wọ́n ṣe fún bàbá Ìjẹ̀ṣà múlẹ̀. Onídàájọ́ Pedro jẹ́ kó di mímọ̀ pé ṣe pé nítorí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn fagilé ẹ̀sùn tí wọ́n fi kan bàbá Ìjẹ̀ṣà ni wọ́n fi tú sílẹ̀ o. Ó ní wọ́n dá a sílẹ̀ nítorí pé ó ti jìyà ẹ̀sùn tí wọ́n fi kàn án. Bẹ́ẹ̀ ni wọn ò sọ pé kò hùwà fífi ìbálòpọ̀ lọ ọmọdé àti ṣíṣe ọmọdé báṣubàṣu nínú ìgbìyànjú ìbálòpọ̀ tí ilé ẹjọ́ fi kàn án. Bẹ́ẹ̀ ni onídàájọ́ Pedro jáwé àkìwọ́wọ́ fún Yomi Fabiyi àti àwọn oníròyìn tó ń gbé ìròyìn òfegè yìí káàkiri. Ó ní kí wọ́n lọ tọwọ́ ọmọ wọn bọsọ nítorí pé ẹ̀wọ̀n ni wọ́n fi ń ṣeré tí wọn kò bá ṣọ́ra pẹ̀lú gbígbé ìròyìn òfegè káàkiri. Bẹ́ẹ̀ ló rọ àwọn ará ìlú láti má gba àwọn ohun tí Yomi Fabiyi ń sọ gbọ́ torí irọ́ pátápátá gbáà ló jáde lẹ́nu rẹ̀. Bí ọ̀rọ̀ yìí ṣe ń lọ yìí àfi kí Yomi Fabiyi àti àwọn alátìlẹyìn bàbá Ìjẹ̀ṣà tó kù ṣọ́ra ṣe kí wọ́n má bàa ṣàkóbá ńlá fún bàbá Ìjẹ̀ṣà níbi tí wọ́n ti ń gbìyànjú láti tú orúkọ rẹ̀ ṣe. Àti pé láàrin gbogbo eléyìí ni iléeṣẹ́ tó ń mójútó ìwà ipá nínú ilé àti ìwà ìfipábánilòpọ̀ ní ìpínlẹ̀ Èkó, ìyẹn Lagos State Domestic and Sexual Violence Agency kéde pé àwọn ti fi orúkọ bàbá Ìjẹ̀ṣà sínú ìwé ìtàn burúkú ti ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí àgbékalẹ̀ òfin tó de híhu rí ìwà àbàjẹ́ tí wọ́n ká mọ́ lọ́wọ́ yìí. Wọ́n ní àwọn ṣe eléyìí láti dáàbò bo àwọn ọmọdé láwùjọ wa àti láti rí i dájú pé àwọn èèyàn ní ìmọ̀ tó péye nípa àwọn tó bá hu rí ìwà ìbàjẹ́ tí bàbá Ìjẹ̀ṣà hù yìí. Ohun tí eléyìí sì túmọ̀ sí ni pé orúkọ bàbá Ìjẹ̀ṣà máa wà nínú ìwé àwọn tí wọ́n hu rí ìwà ìbàjẹ́ yìí títí láéláé. Àyàfi tí ìjọba bá foríjì, irú àwọn èèyàn bẹ́ẹ̀ kò sì ní lè di ipò òṣèlú mú. Ìjọba kò sì lè bá wọn ní àjọṣepọ̀ kankan bó ti wò kéré mọ́. Àti pé wọn ò ní lè rìnyàn fanda láàrin ìlú nítorí pé bí ìgbà tí a bá ta epo sí aṣọ àlà tí irú ẹni bẹ́ẹ̀ ń wọ̀ káàkiri ni yóò jẹ́. Ìkéde yìí sì wáyé lẹ́yìn ìgbà tí adẹ́rìn-pòṣónú ilẹ̀ wa tó dúró gẹ́gẹ́ bí alágbàtọ́ ọmọ tí wọ́n ní bàbá Ìjẹ̀ṣà hùwà ìbàjẹ́ yìí sí àti ẹni tó fẹ̀sùn kan bàbá Ìjẹ̀ṣà ni Dámilọ́lá Adékọ̀yà tí àwọn èèyàn mọ̀ sí Princess rọ ìjọba láti gbé ìgbésẹ̀ tó máa dáàbò bo àwọn ọmọ wẹ́wẹ́ láyìíká bàbá Ìjẹ̀ṣà láti rí i dájú pé kò ní tún hu irú ìwà ìbàjẹ́ báyìí sí ọmọ nǹkan kan láyìíká rẹ̀. Princess ní kódà kò tiẹ̀ yẹ kí wọ́n dá bàbá Ìjẹ̀ṣà sílẹ̀ rárá nítorí pé ewu ńlá ló jẹ́ fún àwọn ògo wẹrẹ tó bá wà láyìíká rẹ̀. Iyabo Ojo sọ̀rọ̀ lórí ìròyìn kan tó ń káàkiri orí ayélujára nípa rẹ̀ pé àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ ti wá gbé láti ìlú Àbújá tó sì ṣeé ṣe kó sun àhámọ́ wọn. Èyí lohun tó sọ. Ó ní ìwọ̀fà lẹ́nu ní arẹwà òṣèré ilẹ̀ wa tí àwọn èèyàn kò lè ṣe má sọ̀rọ̀ nípa rẹ̀ nì. Iyabo Alice Ojo tí àwọn tiẹ̀ tún máa ń pè ní Queen Mother ń kọ báyìí o. Eléyìí kò sì sẹ̀yìn ìròyìn kan tó gba orí ayélujára kan láìpẹ́ yìí nípa rẹ̀ pé àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ ti wá gbé láti ìlú Àbújá bẹ́ẹ̀ ni wọ́n sì ti tì í mọ́lé. Àwọn tó ń gbé ìròyìn yìí káàkiri ní ọmọkùnrin kan tó máa ń sọ̀rọ̀ lórí ayélujára ni Martins Vincent Ọ̀sẹ̀ tí gbogbo èèyàn mọ̀ sí Very Dark Man tàbí VDM ló mú ẹjọ́ òṣèré yìí lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá lórí ọ̀rọ̀ ohun tó ṣekú pa ọ̀dọ́mọkùnrin olórin tàkasúfèé ilẹ̀ wa ni Ìlérí Olúwa lọ́ba tí gbogbo èèyàn mọ̀ sí Mohbad tí wọ́n ní eléyìí ló fà á tí wọ́n fi wá gbé Iyabo Ojo láti ìlú Àbújá. Nínú fídíò kan tó ń káàkiri orí ayélujára ni obìnrin kan ti ń lọgun pé fọ́tò àti fídíò tí Iyabo Ojo ti yà tẹ́lẹ̀ ni àwọn olólùfẹ́ rẹ̀ ń pín káàkiri láti fi hàn pé àwọn ọlọ́pàá ò gbé. Ó ní bí òun ṣe ń sọ̀rọ̀ yìí Iyabo Ojo ti wà látìmọ́lé nílùú Àbújá ó sì bẹ̀rẹ̀ sí ní pariwo pé wọ́n ti gbé ìyá yín o. Eléyìí ni ọ̀pọ̀ àwọn olólùfẹ́ Iyabo Ojo gbọ́ tí wọ́n fi ń káyà sókè tí wọ́n ń kọ hà tí wọ́n ń bèrè pé irú wàhálà wo wá lè yìí kó tó wá di pé ọ̀rọ̀ náà wá padà ta sí Iyabo Ojo létí. Gbọ̀n dípò kó jáde sórí ayélujára kó bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé bó ti máa ń ṣe tẹ́lẹ̀. Níṣe ni òṣèré yìí kọ́kọ́ gbé fídíò ibi tí àwọn aṣojúlóge ti ń bá a kun ojú rẹ̀ jáde nígbà tó ń múra láti jáde lọ síbi òde kan tó ń lọ. Ó sì wá padà ṣe láìfù kan tó sọ pé ẹ̀yin èèyàn mi mo ń ṣe fídíò yìí kẹ́ ẹ bá lè rí pé kò sí nǹkan kan tó ṣe mí o. Ìyẹn ṣáà máa wòran ní tiyín. Má gba gbogbo àhesọ àti àwọn irọ́ burúkú tí wọ́n ń pín káàkiri nípa mi gbọ́ o. Ó kàn ń ṣe fídíò yìí kẹ́ ẹ bá lè rí pé kò sí ohun tó ṣẹlẹ̀ sí mi ni. Bẹ́ẹ̀ ni mo wà dáadáa. Lẹ́yìn èyí ni òṣèré ẹgbẹ́ rẹ̀ tó gẹ́gẹ́ bí àbúrò rẹ̀ lágbo òṣèré ni Tóyìn Abraham tún bá ṣe fídíò lọ́jọ́ yìí kan náà tí Tóyìn sì ń sọ fún un pé òun bọ̀ wá bá ní Banana Island tóun ti fẹ́ẹ̀ dẹ́kọ̀ tóun bá sì ti dé òun bọ̀ wá bá ní Banana Island. Ìyábọ̀ náà sì ń rẹ́rìn pé kí Tóyìn yé tú òun síta bí ọmọ ọjọ́ mẹ́jọ nítorí pé òṣèré yìí kò fẹ́ káwọn èèyàn mọ̀ pé Banana Island ni òun ń gbé báyìí nítorí pé kò pariwo rẹ̀ síta fáwọn èèyàn látìgbà tí ó ti kó lọ bẹ̀. Paríparí rẹ̀ ni ìgbà tí àwọn èèyàn tún rí Iyabo Ojo pẹ̀lú ọ̀kan lára àwọn ìyàwó olówó ilẹ̀ wa ní Ṣadé Ọkọya pẹ̀lú Tiwa Savage àti àwọn gbajúmọ̀ míì bẹ́ẹ̀. Àwọn èèyàn bá ń sọ pé ṣé Iyabo Ojo tí wọ́n ní wọ́n ti gbé lọ
sátìmọ́lé l'Àbújá kọ́ nìyí ni. Wọ́n sì ń kìlọ̀ fún àwọn èèyàn pé kí wọ́n rọra máa gbé ìròyìn òfegè káàkiri orí ayélujára nítorí pé àtúbọ̀tán rẹ̀ kì í sábà dára rárá.